security ẹ̀yọ̀ kan tá a ní ní Nàìjíríà yìí tẹ́mi ń rí lọ́wọ́ báyìí pé security ní Sunday Igboho ni a ṣe pé fún máa jábọ̀ yìí o àní nǹkan ṣe Yorùbá ẹ̀ ń bá mi sọ̀rọ̀ fẹ́ gbèmí lọ́dọ̀ Sunday kò fẹ́ dá fún yín ni mo sọ fún yín pé mo ní ìjòwò ni mo sọ fún yín pé yà ń jẹ mí ni káwọn ojú mi náà yọ jẹ mí ẹ wá jẹ́ I will take you will meet Sunday Igboho tọ́ba kọ̀ọ̀la àfọ̀lání ẹnu lẹ́sẹ̀ máa fi pé kò lójú ọ̀nà èmi lẹ́ ń sọ pé ẹ gbé lọ́dọ̀ Sunday Igboho èmi ò yóò wà láyé bí òsì pani ẹ má bá mi dárò ẹ̀ lásàmọ́ àní ọ̀rọ̀ sọ fún mi pé kò sí security ẹ̀yọ̀ kan tó wà tó ní àyà láti tí àyà sí àgbákò eribu dé wàhálà dé ọlọ́pàá ò lè tẹ́rí sí sọ́jà lọ bíbẹ̀ wọn àjẹ́ wọn ó rí sẹ́sẹ́ ọwọ́ ní fúnra bàbá mi fúnra Yorùbá èmi ọ̀dọ̀ pẹ̀lú àwọn sábẹ́ rẹ̀ security ẹ̀yọ̀ kan tẹ̀lé mọ́ Nàìjíríà bàbá Sunday Igboho ni àmọ́ ọmọ Yorùbá lọ sí ogun kò sí ààbò kò sí security kankan tó o bá gbẹ́kẹ̀lé ọlọ́pàá àbí sọ́jà kan okú gbénu ìwọ ọmọ Yorùbá tó wà nílẹ̀ Yorùbá báyìí lọ sí ogun mo fi Ọlọ́run ọba búra lọ sí ogun ọ̀pọ̀lọpọ̀ kọ̀rẹ́ẹ̀tì ogun náà bá dúró de pé ẹnìkan jagun fún ọ ẹnìkan protect yẹ ẹnìkan ṣe kíní kan ọlọ́pàá kan bẹ security kan bẹ ẹnìkan ní Nàìjíríà wa yìí ó kú gbé mo sọ lẹ́ẹ̀kan àìlóògùn lásán dè mọ́dìsẹ́ bí Tinubu gbé mú tìta ó gbé ta ni lọ sí ogun ọ̀rọ̀ kan yà mí lẹ́nu mo fi Ọlọ́run bá sẹ́lẹ̀ àmọ́ yìí mo fi Ọlọ́run bá tó dá mo fi sẹ́lẹ̀ rí kọjọ́ èmi lójú táwọn ọlọ́pàá máa ṣẹnu àgbákòrọ́ ni àbí kánáyàn ká bàtẹ̀yàn jẹ́ iṣẹ́ tí wọ́n nu àwọn bandits ń kọjá wọ́n ń kọjá lọ ẹ̀yin ọlọ́pàá sì ń juwọ́ sí wọn báyìí ẹ̀ sì ń juwọ́ sí wọn báyìí bàtà ọmọ Nàìjíríà gbóde tọrọ pọ̀ lórí rẹ̀ ẹ láwọn ọlọ́dẹ fìgìláńtì àwọn fìgìláńtì ọdẹ àwọn tí wọ́n pa ọ̀yà tí wọ́n pa ìgalà tí wọ́n pè kùrù nínú igbó tí wọ́n pa ọdẹ tí ń pẹ́ mọ́ ẹ láwọn lẹ́yìn ń juwọ́ sí ní fídíò tí gbogbo wájú wò ní Nàìjíríà yìí ẹ ṣeun ẹ̀yin ọlọ́pàá wa ọlọ́pàá Nàìjíríà ẹ ṣeun àmọ́ ọmọ Yorùbá lọ sí ogun kò sí ààbò kò sí security kankan tó o bá gbẹ́kẹ̀lé ọlọ́pàá àbí sọ́jà kan okú gbénu lọ tọ́jú ara rẹ̀ nítorí ọlọ́pàá máa ṣe iná ní gbẹ́kẹ̀ dé station kẹ́kọ̀ọ́ statement ẹnìyẹn ń lọ ẹ̀wọ̀n tí ò ní dé mọ́ wọ́n rọ́ọ̀bù bíbá wọ́n yìnbọn bíbá ọlọ́pàá wọ́n làwọn ti gbọ́ ni ọlọ́pàá ó fèsì bandits kí lẹ fẹ́ kí wọ́n sọ ọlọ́pàá ẹni ń gbébọn lọ́wọ́ ni o tí wọ́n bá gbébọn lọ́wọ́ ni wọ́n lè lọ́wọ́ àwọn ọlọ́kadà làwọn juwọ́ sí táǹkì àwọn lẹ́nu sẹ́pẹ́ ẹ ọ́fíìsà ọlọ́kadà kò sí security kankan mọ́ fọ́ security ẹ̀yọ̀ kan tá a ní ní Nàìjíríà yìí fi Ọlọ́run bá búra tẹ́mi ń rí lọ́wọ́ báyìí pé security ní Sunday Igboho ni Iru Ekun bàbá kan pè mí ní àná bàbá yẹn tó sẹ́ndì mẹ́lẹ́gì sí mi wọ́n ní ọ̀rọ̀ tó sọ yìí kíní kan àwọn ògbẹ́ déwájú Sunday Igboho ẹ má pè mí mọ́ o kò sí dọ́kà mi pẹ̀lú Sunday Igboho tí mo bá rí Sunday Igboho wọ́n lọ́wọ́ láyé mi nínú Ọlọ́run mi ò rí rí and I'm not doing all this for money forget about it I'm not doing anything for money láti gba owó lọ́wọ́ Sunday Igboho láti gba owó lọ́wọ́ olóṣèlú kan àbí kíní kan ẹ má pè mí fún ẹ̀ mọ́ o màá ṣépè fún màá jábọ̀ yìí o àní nǹkan ṣe Yorùbá ẹ̀ ń bá mi sọ̀rọ̀ fẹ́ gbèmí lọ́dọ̀ Sunday kò fẹ́ dá fún yín ni mo sọ fún yín pé mo ní ìjòwò ni mo sọ fún yín pé yà ń jẹ mí ni káwọn ojú mi náà yọ jẹ mí ẹ wá jẹ́ I will take you will meet Sunday Igboho tọ́ba kọ̀ọ̀la àfọ̀lání ẹnu lẹ́sẹ̀ máa fi pé kò lójú ọ̀nà èmi lẹ́ ń sọ pé ẹ gbé lọ́dọ̀ Sunday Igboho èmi ò yóò wà láyé bí òsì pani ẹ má bá mi dárò ẹ̀ lásàmọ́ àní ọ̀rọ̀ sọ fún mi pé kò sí security ẹ̀yọ̀ kan tó wà tó ní àyà láti tí àyà sí àgbákò eribu dé wàhálà dé ọlọ́pàá ò lè tẹ́rí sí sọ́jà lọ bíbẹ̀ wọn àjẹ́ wọn ó rí sẹ́sẹ́ ọwọ́ ní fúnra bàbá mi fúnra Yorùbá èmi ọ̀dọ̀ pẹ̀lú àwọn sábẹ́ rẹ̀ security ẹ̀yọ̀ kan tẹ̀lé mọ́ Nàìjíríà bàbá Sunday Igboho ni gbogbo agbára tí mo bá ní àti gbé ìgbésẹ̀ àwọn àti gbé ìgbésẹ̀ kẹwàá gbogbo ẹni máa dẹ̀ post tẹ́rì Sunday òde yóò sì gba ìbò yóò sì kẹrù bọ̀ wá ẹnìkan máa pè mí pé mo fẹ́ mọ mí tiẹ̀ nìkan mo fẹ́ bébí bá ń pa ọ́ tí wọ́n bá jẹ́ akúnjẹ alátẹnujẹ tó nígbàgbọ́ ní Ọlọ́run pé Ọlọ́run lè sọ di dáadáa lọ́dà máa wọlé olówó káàkiri o máa tójú bọlé káàkiri o ẹ má ya wèrè ẹ má pè nẹ́sẹ̀sì pẹ̀lú èmi o ẹ ti gbọ́ òótọ́ lè ní sọ o tó bá dẹ̀ ro aburú sí mi òun pílánì aburú kan fẹ́ mi lórí ètò tí mo sọ yìí gbogbo nǹkan òbí lọ́mọ láyé wọ́n máa kó sínú trap ni gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí tẹ́ ń kọ́mẹ́ǹtì wàláhì mo fi Ọlọ́run sẹ́lẹ̀rì àwọn kọ́mẹ́ǹtì tí mò ń rí ó make sense bó o ṣe pé èmi ò rí tiẹ̀ rò bó o ṣàdúrà èmi ò rí tiẹ̀ rò kílẹ̀ Yorùbá ọ̀sà ti dá sálámà lẹ́kùn ọjọ́ ti bẹ̀ àmọ́ ìlú ò lẹ́wà ìyìn ibo lẹ́wà mo fẹ́ rí yín mo fẹ́ mi ní kí ló dé ayé ń ṣe ọ́ ni tó fi fẹ́ rí mi kí ló fẹ́ rí mi fún sáyé ń ṣe ọ́ ni má rí mi o sọ̀rọ̀ lórí ìbílẹ̀ Yorùbá sọ̀dá ní bọ́ọ̀ bá tiẹ̀ lè jáde sí mídíà báyìí tó sọ̀rọ̀ èrò inú rẹ̀ ìwọ náà máa pláàni pé kí la lè ṣe tí ìrìnàjò Yorùbá òfin ní kú sínú wàhálà ìgbádùn wo ni ìrìnàjò Yorùbá ń gbádùn Nàìjíríà yìí
ẹ sọ fún mi náà gbogbo owó nàìjíríà ilẹ̀ haúsá lọ́wọ́ àríwá tó bá lọ lọ́wọ́ nàìjíríà jáde wá ó lọ́ọ̀dì haúsá kọ́ lọ́wọ́ bí tí owó nàìjíríà wọlé sí agbára wo lọ́wọ́ nílẹ̀ yorùbá bọ́ọ̀mọ yorùbá bá ṣe pírẹ́sidẹ́ǹtì iná ẹnu bàbá tinubu sọ ti rí ṣe wọn níjọ gbádùn rẹ̀ bá ti ìsàwùsá lọ́wọ́ àmbẹ́ àwọn sọ̀rọ̀ lẹ̀ yorùbá wọ́n wá ń sọ wóróworó agbárùkù tí ọmọ wa ẹkọ nǹkan jáde ẹja lọ ràn lọ́wọ́ wọ́n pè mí ọlọmọ mi bá Sunday Igboho èyí ò lè ronú dájọ́ kó pé ọ̀rọ̀ tẹ́lẹ̀ yìí ń sọ yìí ó kèé kí lọ́kàn ìgbésẹ̀ wo láti máa gbé lábẹ́nú tí ó ràn ilẹ̀ yorùbá lọ́wọ́ ẹ̀yà sọ fún mi pé bí ń pa mí ni ìrẹsì mo jẹ láàárọ̀ mo fi ọlọ́ọ̀ bá búra kò sí ẹran níbi bẹ̀ alihamudulilayi mo dúpẹ́ fọlọ́wọ́ tẹ̀mí lọ́rùn bẹ́ẹ̀ ìwọ máa jẹ́ kíkì ìkọ́ ọmọ kó sórí oúnjẹ rẹ títí ẹnu àsìkò rẹ ló tó sọ̀rọ̀ ayé o kò sí ẹni tí mi lè yálu ọlọ́ọ̀bà mi gbọ́ bí pírẹ́sidẹ́ntì bá ṣe kí ni máa yálu wọn ọlọ́ọ̀ ọ̀rọ̀ wà lẹ́wọ̀ lọ́rọ̀ ní òótọ́ ọ̀rọ̀ gidi ire o.